Atótó arére gbogbo ẹ̀yin mùtúmùwà àti gbogbo ẹ̀yin olólùfẹ́ Tèmídire Independent Television. Àwọn àgbà bọ̀ wọ́n ní ibi tí wọ́n ní kí gbégbé má gbé ibẹ̀ ní gbé, ibi tí wọ́n ní kí tẹ̀tẹ̀ má tẹ̀ ibẹ̀ ní tẹ̀, ibi tí wọ́n ní kí Sunday ọmọ Adéyẹmọ má dé ibẹ̀ ló ti lọ gba àwọn èèyàn 176 sílẹ̀. Ìlú wo ni? Ìlú Ìgbómìnà ni ní ìpínlẹ̀ Kwara, tí àwọn àáfàá bẹ̀ sọ pé Sunday Ìgbòho ọmọ Adéyẹmọ ò gbọ́dọ̀ wọ ìlú yìí pẹ̀lú ìrù ẹkùn. Ọpẹ́ o, ọmọ Adéyẹmọ ti wọ ìpínlẹ̀ Kwara lágbègbè àwọn èèyàn tó wà ní Ìgbómìnà. Àwọn ọmọ Ìgbómìnà, ẹ kú ayọ̀, ẹ máa fò fáyọ̀. Sunday Adéyẹmọ ti bá yín gba àwọn èèyàn 176 sílẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé, àwọn Fúlàní. Níṣe ni kẹ́ ẹ máa yọ̀ báyìí o. Báwo ló ṣe ṣẹlẹ̀? Àwọn wo ló gbà wọ́n sílẹ̀? Àwọn wo ló ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú Sunday ọmọ Adéyẹmọ tí wọ́n fi rí wọn gbà sílẹ̀? Èmi ò lè ṣàlàyé kúlẹ̀kúlẹ̀. Ẹ jẹ́ ká lọ sílé agodo Tèmídire Independent Television ká lọ gbọ́ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ yìí. Ó yá, ẹ jẹ́ ká lọ. Àkú ojúmọ́ mọ́. Torí pé àkú ojúmọ́ mọ́ ni wọ́n ń kí wọn ní ilẹ̀ Oòduà. Tágbe bá jí, agbe á kí wọn ní ilé arọ́. Bálùkò bá jí, àlùkò á kí wọn ní ilé ìrosùn. Mo kí gbogbo etí tó ń gbọ́ mi lọ́jọ́ tòní. Mo kí gbogbo ojú tó ń wò mí lọ́jọ́ tòní. Ire owó, ire ọmọ, ire àlàáfíà tí í ṣe baálẹ̀ ọrọ̀ kò ní kúrò lẹ́ẹ̀dẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa. Ikú kì í pẹ̀tà lójú oorun, ikú kíkú kan kò ní pa yín, kò ní pa èmi náà. Ẹ káàbọ̀ sórí ìkànnì Tèmídire Independent Television lọ́jọ́ tòní. Orí ètò Kárọ́hunwí la wà báyìí tá a ti ń dá bí ẹdun tá ń rọ̀ bí òwe. Ṣàlàáfíà ni mo bá yín. Mo rọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ Tèmídire Independent Television pé kẹ́ ẹ mú kàlẹ̀ towó, kẹ́ ẹ mú kàlẹ̀ tọmọ. Ẹ mú kàlẹ̀ ti àlàáfíà tí í ṣe baálẹ̀ ọrọ̀, kẹ́ ẹ wá tẹ́tí bẹ̀lẹ̀jẹ́, kẹ́ ẹ wá gbóhun tí mo wá sọ fún yín lọ́jọ́ tòní. Kí làwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ wa tá a ti gbọ́ ta ní ká wá fi tó yín létí lọ́jọ́ tòní? Ọ̀rọ̀ tó máa ṣe yín ní àhín ni. Ọ̀rọ̀ nípa Sunday Ìgbòho ọmọ Adéyẹmọ tí gbogbo èèyàn máa ń fún ní alias náà pé Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho òòṣà, akíkanjú lójú ogun, ọkùnrin kan bíi 25. Ó ti tún ṣe bẹbẹ. Àwọn àgbà bọ̀ wọ́n lẹ́ni tó bá sọ pé kí la fẹ́ ṣe òun là ń ṣe hàn. Bí ọjọ́ mélòó kan sẹ́yìn, òun ni à ń gbọ́ awuyewuye pé Sunday ò gbọdọ̀ dé bí o, Sunday ò gbọdọ̀ dé ọ̀hún, kò gbọdọ̀ wọ̀lú Ìlọrin, kò gbọdọ̀ wọ̀ pínlẹ̀ Kwara. Àwọn wo ló ń sọ èyí? Àwọn abẹnugan, àwọn alágbára ìpínlẹ̀ Kwara, àwọn ni wọ́n ń sọ. Wọ́n rò bí Sunday fẹ́ gbalẹ̀ àwọn. Wọ́n rò bí Sunday fẹ́ pa ẹ̀sìn àwọn run. Àmọ́ Sunday ọmọ Adéyẹmọ kò ní gbogbo eléyìí lọ́kàn, torí pé ìfẹ́ ọmọ Oòduà ló wà lọ́kàn Sunday Adéyẹmọ tó fi ń wọnú igbó kiri láti lọ bá àwọn ajínigbé jà kó sì gba àwọn èèyàn tí wọ́n wà nígbèkùn wọn sílẹ̀. Àmọ́ àwọn àgbà níbi tí wọ́n bá ní kí gbégbé má gbé ibẹ̀ ló máa gbé. Ibi tí wọ́n bá ní kí tẹ̀tẹ̀ má tẹ̀ ibẹ̀ ni tẹ̀tẹ̀ máa tẹ̀ sí. Ibi tí wọ́n ní kí Sunday ọmọ Adéyẹmọ má dé, ọpẹ́ ni f'Olódùmarè pé Sunday ọmọ Adéyẹmọ wọbẹ̀ pẹ̀lú ìrù ẹkùn. Wọ́n sì ṣe bẹbẹ níbẹ̀.
kí ni bẹbẹ tí wọ́n ṣe? Àwọn èèyàn tó lé ní 176 èèyàn ni wọ́n kó jáde láti inú igbó lọ́dọ̀ àwọn agbésùmọ̀mí. Ṣé ẹ mọ̀ pé wọ́n ní ẹjẹ́ á tọ̀pá bọ́hò, nǹkan tó wà nínú hò á rú jáde. Nígbà tó di awuyewuye Sunday kò gbọdọ̀ wá sí Ìlọrin o, Sunday ò gbọdọ̀ wá sí Ìgbómìnà láńdì o, Sunday ò gbọdọ̀ wá sí agbègbè Kwara o, ọ̀rọ̀ yìí ta síjọba létí. Ìjọba pakítí mọ́ra, wọ́n pe Sunday àtàwọn èrò ẹkùn papọ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò ìjọba àpapọ̀. Wọ́n ṣiṣẹ́ lé lórí bí wọ́n ṣe ṣàṣeyọrí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà tí wọ́n gba àwọn ọmọléèwé tí wọ́n jí gbé, tí wọ́n gbà wọ́n jáde. Bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe gbé ìgbésẹ̀ ti ìpínlẹ̀ Kwara yìí nílùú àwọn Ìgbómìnà ńbẹ̀. Wọ́n sì ṣàṣeyọrí. Tó, wọ́n lọ́rọ̀ ò kí ń dùn lẹ́nu ẹni tí kò jẹ́ ọlọ́rọ̀. Àwọn àgbà bọ̀ wọ́n ní ẹnu oníkàn láti máa ń gbọ́ pọ̀n. Ẹ ṣe jẹ́ ká lọ sílé agodo bàbá BIGTV ká lọ gbọ́ bí ọ̀rọ̀ náà ṣe jẹ́, àwọn àṣeyọrí tí Sunday ṣe, bínú àwọn ọmọ Ìgbómìnà ṣe ń dùn nílé lóko pé wọ́n ti gba àwọn èèyàn wọn kalẹ̀ kúrò lọ́wọ́ àwọn ajínigbé. Ẹ jẹ́ ká lọ wo fídíò yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tẹ́yin máa gbọ́ mi lórí ìkànnì Tèmídire Independent Television, ẹ bá wa subscribe sórí channel yìí. Tó bá jẹ́ pé ẹ ti ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀, ẹ má tẹ subscribe mọ́. Ẹ̀yin tẹ́ ẹ̀ tí tẹ̀ tẹ́lẹ̀, ẹ tẹ subscribe kẹ́ sì tún tẹ notification bell. Ẹ bá wa pín ètò yìí kó délé kó dóko. Ó yá, ẹ já lọ sílé agodo BGI-TV ká lọ gbọ́ kúlẹ̀kúlẹ̀ bí ọ̀rọ̀ náà ṣe ṣẹlẹ̀. Ní ọ̀sẹ̀ kejì sẹ́yìn nísìn, Ìgbòho lọ sí àwọn ìlú kan ní Kwara State. Nígbà tí Ìgbòho kúrò ńbẹ̀, oríṣiríṣi ọ̀rọ̀ là ń gbọ́. Lára ọ̀rọ̀ tá a gbọ́ ó ní pé àwọn tìlọrin, àwọn àgbààgbà Ìlọrin sọ pé kí gbogbo àwọn lọ́balọ́ba Kwara State kí wọ́n má gba ìwọ ẹkùn láyè láti délùú àwọn. Kí Ìgbòho má wá sí Ìlọrin o torí pé àwọn ò acknowledge. A sọ̀rọ̀ ńgbà yẹn, àpariwo. Lẹ́yìn yẹn, a wá rí àwọn ọmọ local government kan nílùú Kwara State náà, pàápàá jùlọ ní Kayama. Wọ́n jáde, wọ́n wá jẹ́ ká máa mọ̀ pé nígbà tẹ́ ní kí Ìgbòho má wá sí, ta ni kó wá gbèjà wọn? Àwọn èèyàn àwọn 176 ni wọ́n wà nígbèkùn Fúlàní báwọn ṣe ń sọ̀rọ̀ yìí. Ta ló fẹ́ bá wọn gbà wọn sílẹ̀? Àwọn ti fi 55 million lọ àwọn Fúlàní, wọ́n kọ̀, wọn ò fi wọ́n sílẹ̀. Ọ̀rọ̀ yẹn jẹ́ nǹkan tó go viral débi pé ìjọba gbọ́. Initially ó possible kíjọba gbọ́ tẹ́lẹ̀ kan má yà sí, ó dẹ̀ possible kan má tiẹ̀ gbọ́ rí rárá. But nígbà tó ti dá láriwo, thanks to lílọ tí Ìgbòho lọ, tọ́rọ̀ yẹn ti di ta láriwo, ó jẹ́ nǹkan tí àwọn èèyàn gbọ́, tíjọba náà gbọ́, kí àjọba react sí. Bí wọ́n ṣe release àwọn ọmọ ahoro ẹ̀sìn ilé, the same system táwọn ológun wá lò, eléyìí ti ẹ̀yà gidi. Ṣẹ́mọ̀ system yẹn, template yẹn ti wà lẹ̀. Ìjọba gbọ́ wọn kọ́ bí ara sí. Àṣé wọ́n ṣiṣẹ́ lọ lábẹ́lẹ̀. Àwọn DSS, àwọn ológun wa, wọ́n lọ kó àwọn ẹbí àwọn tí wọ́n jí àwọn ọmọ àwọn èèyàn 176 yẹn, wọ́n tún kó àwọn ẹbí wọn ègé. Bí eré níjẹta, gbogbo àwọn 176 yẹn ni wọ́n gba ìtúsílẹ̀. Ọ̀dọ́ àwọn ìbànújẹ́ kan ṣẹlẹ̀ ńbẹ̀.
torí náà àwọn tí wọ́n kó yẹn aláboyún tó ti fẹ́ tó bí wà nù wọn tí kìí ṣe nìkan tí kìí ṣe ní méjì. Àwọn aláboyún pọ̀ nínú àwọn 76 tán kó yẹn. Lélẹ̀ tó dẹ̀ jẹ́ pé gbogbo àwọn aláboyún yẹn ni wọ́n bímọ síbẹ̀ bẹ̀ tí wọ́n bímọ ṣé kọ́ndíṣọ́n tó wà lè máa bímọ àbíyè. Wọ́n bí àwọn ọmọ yẹn lábìkú. Ọmọbìnrin kan ló gbẹ̀bí fún wọn bẹ̀ láì ní gloves. Ọlọ́run má ṣe wá ní ọ̀dájú èèyàn o. Ṣé nítorí owó ayé la ṣe rí aláboyún láàtún láàánú aláboyún débi páláboyún bímọ sọ́dọ̀ yín ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run. Láyé Buhari àwọn tí wọ́n lọ já train tó ń bọ̀ láti Kaduna tó ń bọ̀ láti Abuja lọ sí Kaduna I think train tí wọ́n já lọ́nà tí wọ́n lọ ààrẹ táwọn Fúlàní yẹn tí wọ́n lọ hijack. Lára àwọn tí wọ́n gbé gbà yẹn bẹ̀ náà aláboyún wà nù wọn. Àárín wọn náà ló bímọ sí tọ́nà lọ gbé ní nọ́ọ̀sì kan wá láti ta tó wá gbẹ̀bí fúnbìnrin yẹn. So kò tán Fúlàní lójú káláboyún máa bímọ sọ́dọ̀ wọn bá bí lábìkú. Kódà ìmí ìwà tó yẹ pé àwọn ni wọ́n máa fún àwọn ẹni tó jí gbé yẹn lóyún o táwọn yẹn máa bímọ wọ́n á dẹ̀ tún pa àwọn ọmọ ẹ̀ fúnra wọn bí tó ń dájú dé. Àwọn ọmọ Chibok girls tí wọ́n gbà lẹ́ẹ̀jọ́ sí gbogbo wọn ròyìn ìmí ìbọmọ wá nù wọn ní ọ̀dọ̀ wọn náà lọ bímọ sí. Ṣé wá ní tó wá wà unique lórí àwọn 176 yìí ni wípé nígbà tí wọ́n láwọn lọ fi 55 million bẹ̀ wọ́n àwọn Fúlàní yẹn ló wà àwọn ò tí ì pé àwọn ẹbí ló dáwó àwọn ẹbí 176 yẹn ló dáwó. Wọ́n wá sọ pé àwọn Fúlàní yẹn sọ pé tẹ́ bá tètè kó àwọn nǹkan tá a béèrè wá àwọn máa fẹ́ gbogbo àwọn ọmọ tó jọmọ gé nínú àwọn táwọn kó yìí àwọn máa fẹ́ gbogbo wọn ni àwọn adẹ́ pa wọn tó kù. Káwá níjọba slack kíjọba jẹ́ kán fẹ́ wọn. Ní tó ṣẹlẹ̀ sáwọn ọmọ Chibok girls rèé lè ṣàlékù tó ń pariwo yẹn wọ́n fẹ́ ní o wọ́n fẹ́ sí tòsí ni o. Àwọn tí wọ́n rí tó ń gbọ́mọ wá yẹn àwọn tó ń fẹ́ sí tòsí tí wọ́n rí rescue nìyẹn tí wọ́n rí kó wá láyé Buhari láyé Goodluck Jonathan kọ́ ni. Àwọn tí wọ́n rí kó wá nìyẹn tó jẹ́ pé tòsí ló fẹ́ wọn sí. Àwọn oníwà jẹ́ pé Maiduguri náà ti kó wọn o wọ́n á fẹ́ wọn sí Chad wọ́n á fẹ́ wọn sí Sudan wọ́n á fẹ́ wọn káàkiri ibi táwọn káàmpù wọn wà láàrin àwọn èèyàn wọn. Ẹ wà ní rí wọn kójọ mọ́. Ibi tó rí ti bá àwọn ti àwọn Kwara yẹn àwọn Káyàmá yẹn ibi tó rí ti bá wọn ṣe nìyẹn. Káná jẹ́ kán rí wọn fẹ́ ni pẹ́rẹ́ wọ́n máa há wọn kiri ni. Àwọn tó máa kó lọ Katsina àwọn tó máa kó lọ Niger àwọn tó máa kó lọ Sudan àwọn tó máa kó lọ Chad. Lẹ́ẹ̀bà rí wọn mọ́ láéláé. Tọ́ba dẹ̀ ti halẹ̀ mọ́ ọdún wáyé wọn á yìnbọn pa àwọn ọmọ ẹ̀ wọn àwọn ò lè kó lójú wọn anybody. Kódà ọmọ tó ń bínú ara wọn sí tó kàn wọn táwọn ẹni yẹn bí fún wọn wá pa wọn dànù tó bá halẹ̀ jù. Àwọn Chibok yẹn wá ròyìn fún wa tá a gbọ́ ìyẹn lọ́mọ mẹ́ta ló bí nígbà tó ń pa ọkọ wọn àkọ́kọ́ wọ́n tó ń gbé òun fẹ́ ẹlòmíì tó ń fẹ́ kọ̀mándàntì míì tó ń fẹ́ ọmọ tí ti bí ó ń dìtọ́pù òun ó dẹ̀ yìnbọn pa kò ránṣẹ́ ọmọ tó bí fọ́kùnrin àkọ́kọ́ tó kọ́ fẹ́ lédi yẹn ó ló dìtọ́pù ó dẹ̀ yìnbọn pa. So Ọlọ́run ló yọ àwọn ọmọ Káyàmá yẹn èyí tí mo wá fẹ́ fàyọ ni pé tí Ìgbòho bá lọ bẹ̀ yẹn kí Ìgbòho má lọ kí n tó ṣẹlẹ̀ yẹn má ṣẹlẹ̀ Ọlọ́run ló mọ orúkọ táwọn 176 yẹn bá wà. Nígbà tán kó wọn wọ̀lú mọ́tò ìjọba tó gbé wọn dé lẹ́rìí tá a fi wọlé yẹn. Ìjọba mo nífẹ̀ẹ́ yín fún kinní kan ẹ ṣe dáadáa kan tí mo tínú mi dùn sí. Ẹ wo criticism ẹ wo wọ́n ṣe criticize nígbà tẹ́ lọ gba ọmọ Yawọ́ta sílẹ̀
you still continue with the same system. Ìjọba Tinubu, mo bẹ̀rí fún yín, mo gbé fún yín, ẹ kárí ẹ ṣe. Ẹ má jẹ́ kí èébú àti ẹ̀yin àwọn èèyàn, ẹ má jẹ́ kó lapa lára yín. Gbogbo bí tán bá ti ń jiyàn gbé bá wa gbà mọ́lẹ̀, kẹ́ ẹ wá ṣètò kí jíjìyàn gbé yẹn kó má hun àwọn tó ń jí wọn gbé mọ́, kó má hun wọn ṣe mọ́. Because wọ́n ti mọ àmọ̀dájú ẹ̀ bá ti gbé èèyàn máa gbá àwọn èèyàn wa o. Tọ́wọ́ bá dẹ̀ ti ń tó wọn, ẹ máa tètè pamọ́, ẹ má fún wọn ní ẹ̀wọ̀n mọ́. Ẹ má dájọ́ ẹ̀wọ̀n kankan fún wọn mọ́. They don't want to live at all. Wọ́n want to call live. Wọ́n sọ fún ọba ẹ̀sìnlé ẹlẹ́sìnlé àwọn kan interview ọba yẹn. Wọ́n wá ń bi ọba yẹn léèrè. Ọba yẹn sọ àwọn nǹkan táwọn ológun sọ fáwọn. Ìwọ ọba yìí ó ní lọ́kì o. Táwọn bá ti wá àwọn díẹ̀ táwọn tí rí wọn parí nìyẹn. Bọ́bá ò lẹ́yìn ṣe tó fi jẹ́ pé ẹni lọ́kì ẹ máa dúpẹ́ o. Wọ́n lé àwọn yẹn gbàgbé tí nǹkan kò dẹ̀ ṣe gbogbo wọn. Àwọn ológun gan mọ̀ pé new era la wà ní Nàìjíríà. Àwọn ológun gan mọ̀ pé ó bọ̀ irú ẹkùn a lè má mọ̀ o. Irú ẹkùn is a blessing to Yorùbás, not even in disguise. It's a great blessing fún wa nílẹ̀ Yorùbá. Blessing tó ga ni, ìkẹ́ Ọlọ́run tó ga ló jẹ́. Àwọn inú mi kò dùn pé a wà níjọba tí wọ́n acknowledge nǹkan tó dáa. A wà níjọba tí wọ́n ready láti ṣiṣẹ́ pẹ̀lú àwa Yorùbá, tí wọ́n nífẹ̀ẹ́ àwa Yorùbá, tí wọ́n ṣetán láti ràn àwa Yorùbá lọ́wọ́. A wà níjọba tó ṣetán láti ṣiṣẹ́ pẹ̀lú òdodo. Torí pé nǹkan tí Ìgbòho ń ṣe yìí, ó máa take ìjọba kan ní ìfẹ́. Ó máa take ìjọba yẹn ní ìfẹ́ lẹ Yorùbá kó tó lè accept nǹkan tí Ìgbòho ṣe yìí. Torí pé fún àwọn ọmọ Yorùbá against Ìgbòho gbà tí Ìgbòho bẹ̀rẹ̀. Àtàwọn ọmọ Yorùbá tó against Ìgbòho gbà tí Ìgbòho bẹ̀rẹ̀. Tó mọ̀ pé ó máa fi ìwé ẹkùn yẹn ṣe. Àwa tá a gbàgbọ́ la gbàgbọ́, àwa tá a mọ̀ la dúró pa. Ìtọ́kùnrin ìdálẹ̀ yà nídìí ẹ̀. Àwọn àmì náà, àwọn ológun wa náà ti wá rí pé ó gbọ́, a nídìí nǹkan ilẹ̀ Yorùbá lóòótọ́, ẹ kárí iṣẹ́ lẹ̀ ṣe fún wa. Ẹgbọ́n kan tí ọba Ẹ̀sìnlé tí ó wà l'Ógbómọ̀ṣọ́ tí wọ́n gbà àwọn ọmọ wọn lẹ̀, ẹgbọ́n tọ́ba yẹn sọ, kí n tó máa sọ̀rọ̀ lórí àwọn 76 yẹn, ẹgbọ́n tọ́ba yẹn sọ. Àwọn sọ́jà gan himself wọ́n gan sọ fún mi pé ṣé ta ni mo ní lókè gan-an? Mo ní mi lẹ́nìkan lẹ́yìn Ọlọ́run. Wọ́n torí pé operation táwọn ọmọ ṣe àwọn pẹ́ tó báyìí táwọn ò fi padà ńgbà tí àwọn bá rí kókó, táwọn bá rí kókó mọ́. Pé kí n wo ìgbà tán kó àwọn ọmọ Chibok, ìgbà táwọn gbìyànjú títí tán sápá wọn, àwọn dẹ́yìn wọ́n ń bẹ medicine. Kí n wá wo gbogbo bí wọ́n ṣe wà ń wá lọ́tún tí ń wá lọ́sì, pé àwọn alálẹ̀ lẹ̀ ń kí n mọ júbà wọn dáadáa o. So ni pé àánú la rí gbà ní gbogbo ọ̀nà. Àánú la rí gbà. Àdúpẹ́ àánú, alhamdulilayi rabbil alamin. Ẹ jẹ́ kémi ó tún wá béèrè báyìí pé wọ́n ní wípé téèyàn bá wọ àárín gbùngbùn reserve yẹn, wọ́n ti kọ́ ilé oríṣiríṣi, ìgbé ayé ìrọ̀rùn ni wọ́n ń gbé ń bẹ̀, kódà 5G network everything ló wà ń bẹ̀. Lẹ́yìn ìgbà táwọn ọmọ yẹn déṣẹ́ ti gbìyànjú àti lọ wo báwo ni ibẹ̀ yẹn ṣe rí, àbẹ̀rù ṣe ń báyìí. Ìyálóde mò ń dá yín lóhùn. sẹ́ẹ̀rì ẹ ṣeun mo dúpẹ́ bó ti ẹ̀ ṣe pé béèrè ìdá ẹ̀yin náà mú un retí dájọ́ lọ. Èmi bó o ǹjẹ́ Ìyálóde lẹ́sìn ẹ̀lẹ́. náà kò sí alájà wa náà ti wá dọ̀ wà, so bálájà wa bá wa ràn yín wá. wọ́n wá kí yín ni. wọ́n wá kí mi àti bàbá Sọ̀hún bàbá Gandhi, so bí a bá ràn yín wá kájọ lọ wò bí gbogbo bẹ̀ bá ṣe rí. Mélòó wá lára tèmi. Ìyálóde ẹ̀sìn ẹ̀lẹ̀ ìyàwó ta ni wọ́n ṣègbìyànjú ti bíbẹ̀. So ẹ ṣeun ṣe rí tẹ béèrè yẹn èmi náà ń gbọ́ létí ni, ṣùgbọ́n fat bí rìsáàfù yẹn ṣe wà etí bèbè rẹ̀ báyìí ń débẹ̀ rí látijọ́ mo ti dáyé mi débi pé máa wọgbó yẹn anything kan tó ń lọ ń bẹ̀ yẹn I don't ní mọ̀ rárá àtọ̀. Ẹ mọ kọ́kọ́ tí ń lọ ní àtọ̀. Ẹ káàbọ̀ padà, ẹgbọ́n tó bá sọ. Now oríire the same oríire yẹn again ó tún ti wá ran àwọn 176 yẹn again ní Kayama.
bó ṣe máa ràn lọ kiri nìyẹn a kú oríire ilẹ̀ Yorùbá lágbára Ọlọ́run n tó jẹ́ insurgent máa tó di tá a máa fi pàkàn nígbà kan ilẹ̀ Yorùbá yìí a máa rógo nígbà kan ọpẹ́lọpẹ́ Ọlọ́run tó ṣàánú wa tó bá gbé ìlú ẹkùn Àmọ̀tẹ́kùn kíní kan ẹkùn tí gbogbo wọn kóra wọn jọ torí pé bàbá ti yin iwájú ká máa yin ẹ̀yìn náà ìlú ẹkùn dé gbẹ̀yìn ṣùgbọ́n lọ ṣe lákẹ́yìndé gbẹ̀gbọ̀n ẹwà ọmọ tó ń ṣàwọn ọmọ OPC èní ni tó ń ṣe wọ́n ṣẹ̀ṣẹ̀ yé mi mo wo fídíò kan obìnrin kan sọ̀rọ̀ nínú ẹ̀ èní ni tí ó ń ṣàwọn OPC èní ló ṣẹ̀ yé mi lórí ìlú ẹkùn because mo máa rò lẹ́mìí mi pé kí ni problem àwọn ẹni yìí pẹ̀lú ìlú ẹkùn kò disturb yín kẹ́ má ṣe OPC yín kò ní kẹ́ má jáde kò disturb yín rárá ọ̀rọ̀ tóbìnrin yẹn sọ ó wá jẹ́ kọ́rọ̀ yẹn yé mi pé òhó nǹkan tó ń ṣe yín nìyí obìnrin yẹn ní Sunday Igboho dé ó dàlú ẹkùn sílẹ̀ kí ni kó wá ṣẹlẹ̀ sí bàbá àwọn Gani Adams ó ní pé torí gbogbo àwọn security tó kù nílẹ̀ Yorùbá ọ̀dà bàbá àwọn Gani Adams ló máa ń wà ẹ wọ ọ̀rọ̀ ẹ so that is to say Àmọ̀tẹ́kùn wà lọ́dà Gani Adams Fìjìláńtẹ́ wà lọ́dà Gani Adams Sosef wà lọ́dà Gani Adams kí ló tún kù Àgbẹ̀kọ̀yà ó wà lọ́dà Gani Adams but ìlú ẹkùn wá dé obìnrin yẹn wá sọ pé kò wá pé ṣé kí ló máa ṣẹlẹ̀ sí bàbá àwọn Gani Adams problem tán ní látijọ́ yìí nìyẹn tó fi takù Sunday wọ́n rí Sunday lẹ́ni tó jẹ́ pé kò lè wá forí balẹ̀ fún Gani Adams wọ́n rí Sunday lẹ́ni tó jẹ́ pé kò lè wà lọ́jà Gani Adams wọ́n rí ìlú ẹkùn lẹ́ni tó jẹ́ pé Gani Adams ò lè ní sẹ́ẹ̀lẹ̀ lórí wọ́n rí ìlú ẹkùn ní security outfit tó compete pẹ̀lú OPC that is ẹ̀ṣẹ̀ tí Igboho ṣẹ̀wọ̀n ó ṣẹ̀ yé mi lẹ́yìn nígbà tí mo wo fídíò yẹn ni tí ó bá yà wá lẹ́nu ká lọ́kùnrin yóò ta sí yín ìkókun tó ń ṣẹlẹ̀ gangan lẹ ọba ń play fídíò yẹn. Orúkọ tèmi ni Abọ́láṣadé Akínọlá local government ayọ̀dẹ̀dẹ̀ lẹ́nu ògùn lábẹ́ bàbá wa Ìbà Abíọ́dún Ìgè Adams ibi tí Ààrẹ Ọ̀nà Kakanfò lórúkọ ọ̀fẹ́ lábẹ́ ọ̀gá mi kan Mojeed Ayọ̀adé ìgbà continuity mo kí gbogbo ẹ̀rọ ọmọ káàárọ̀ oòjíire nílẹ̀ Yorùbá mo wá láàárọ̀ yìí láti wá sọ̀rọ̀ lórí rúkèrúdò tó ń lọ nígboro àti lórí social media lórí bàbá wa Ìbà Abíọ́dún Ìgè Adams ibi tí Ààrẹ Ọ̀nà Kakanfò àkọ́kọ́ níbẹ̀ náà wọ́n sọ pé bàbá wa Ìbà Abíọ́dún Ìgè Adams wọ́n ní ààrẹ wo ni wọ́n jẹ nínú ẹ̀yin tí ẹ sọ̀rọ̀ yìí èèyàn mélòó nínú ìran yín ló ti jagun rí tí ẹ fi ń sọ̀rọ̀ sí bàbá wa pé kí wọ́n wọgbó lọ ààrẹ ilẹ̀ Yorùbá ò kí wọgbó ogun náà máa lọ ń jà ẹ lè fi pawí ẹ pọ̀ Sunday Igboho yàtọ̀ sí bàbá wa Ìbà Abíọ́dún Ìgè Adams tí a bá kà á ní méjì mẹ́ta nínú ogun tí bàbá wa ti jà tábà kà á a máa rí 5 mẹ́fà méje mélòó ni Sunday Igboho ti jà bí ọdún méjì sísìn tí wọ́n bọ̀rọ̀ Yorùbá nation Sunday Igboho fi Yorùbá nation pa owó nígbà tó wọ̀ sí lọ́rùn ó dẹni tó sá lọ kò tí ì ṣẹ̀wọ̀n tó fi sunkún bí ọmọ kókó àmọ́ ìgbìyànjú bàbá wa Abíọ́dún Ìgè Adams lórí Sunday Igboho nígbà yẹn náà àti àwọn ọmọ ẹgbẹ́ ìyẹn lọ bẹ́ẹ̀ àìmọye ẹgbẹ́ tó wà nílẹ̀ Yorùbá yìí ó jẹ́ ẹgbẹ́ ìjàngbara bàbá wa Ìbà Abíọ́dún Ìgè Adams àwọn olórí gbogbo wọn jẹ́ kí n sọ pé wọ́n ní Sunday Igboho dá ìlú ẹkùn sílẹ̀ kí wàá ní ká pe bàbá wa Abíọ́dún Ìgè Adams wọ́n ẹkùn ní bàbá wa mélòó lẹ ìlú ẹkùn lára ẹkùn
mélòó lára ìlú ẹkùn lára ẹkùn tí wọ́n bá kó wa jọ láwọn ọmọ ẹgbẹ́ tí bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò ní mélòó ni Sunday Igboho ni mo lè fi gbogbo ẹnu sọ pé sókà ní Sunday Igboho lè dúró fún lórí ìlú ẹkùn rẹ̀ kò lè wọ gbogbo ìgboro Ìbàdàn tàbá wá sí iye kọ́ńtírì tí bàbá wa Ìbà Abíọ́dún Ìgè Adams ìdí tí Ààrẹ Ọ̀nà Kakanfò ó ti ní ẹgbẹ́ OPC yìí sí Oòduà People Congress 99 country ni 99 country ìyẹn kọ́kọ́ dúró fi kún nínú ẹ̀ láti rí OPU tí wọ́n wá láti ìlú òyìnbó ṣé ó pọ́síbù kéèyàn wà lójú ogun kó wá gbé fóònù kó lóun fídíò for example sí èmi náà ṣe fídíò gbogbo yín wò ó inú gbó kan ní bí náà o kémi náà sọ pé mo wá jagun ní máa fídíò èèyàn lè wà lójú ogun kó ráyè àti máa fídíò Sunday Igboho àjáde ọ̀pọ̀lọpọ̀ ìṣeyọrí tí àwọn ènìyàn ṣe kó lè fi búùsì nígbà tí Sunday Igboho máa padà wọ Nàìjíríà níjọ́ tí bàbá wa tó jọba Ìbàdàn yìí níjọ́ tí bàbá Olúbàdàn ń wúyè ní Sunday Igboho lẹ́tọ̀ àti wọ Nàìjíríà padà ó ní wọ́n approve òun ta lo òun ta ni òun àbúrò rẹ̀ Ifá mọ̀ ní ọmọ ẹgbẹ́ OPC Gani Adams fàyàwọ́ ni Sunday ṣe ó dẹ̀ ṣe àṣàṣì fáwọn olóṣèlú tí a mọ̀ ta lòun ó wá fẹ́ àjáàkì ọ̀pọ̀lọpọ̀ ọmọ OPC àwọn tó ń jẹ́ ṣèrò ẹkùn lónìí OPC ló pọ̀ nínú wọn àwa ẹgbẹ́ ọmọ ẹgbẹ́ Ìbà Abíọ́dún Ìgè Adams òróró ara wa làwa fi ń dìra wa ìjọba kò lè lọ́wọ́ sókè páwọn làwọn fún wa lówó ẹ lọ wo oríṣiríṣi iṣẹ́ tí a ti ṣe láwọn ọmọ ẹgbẹ́ OPC Gani Adams ẹ lọ béèrè káàkiri gbogbo stéètì àti local government ìrànlọ́wọ́ tó pọ̀ tó yẹ sọ fún mi ṣé láti Ìbàdàn ní Sunday Igboho ti ń wá ẹ̀yin ọmọ Yorùbá orí yìí kò pé mọ́sí torí pé èpè awúlẹ̀ ó sì ń jà lórí yín ẹ̀yin tẹ́ sọ̀rọ̀ sí Yorùbá Haúsá ò lè bú Haúsá Ìgbò lè bú Ìgbò kí ló dé tó yẹ páwọn ọmọ Yorùbá nìkan ni ẹnu òkè sì lára fọ́kẹ́mù ṣáwà nìkan ni. so ṣẹ́gbọ́n tí wọ́n máa ẹ sọ ó ní Gani Adams gbọ́ngàn ní ẹkùn fúnra rẹ̀ Ìgbòho kò dìrú ẹkùn mọ́ ó fọ́nbù mélòó dẹ́ nìwé ẹkùn lóòótọ́ láàrú dídí ẹkùn sọjá ti rí yàtọ̀ ibi tí Ìgbòho ti ṣe Gani Adams nìyẹn wípé ìrù ẹkùn fẹ́ respect ẹkùn ìrù ẹkùn tí ó bá ní respect ẹkùn agédàmù ìrù náà ni tó ń ṣe fẹ́ mú o torí tí ó bá sí ìrù ẹkùn ní lè move ìrù wà nù tí ẹkùn fi sáré so bí ẹkùn fúnra rẹ̀ bá wá ṣọ́ra ìrù á nà ẹkùn pa o gbọ́dọ̀ ṣe rí nìyẹn. So they have now seen ìrù ẹkùn as a competitive security outfit wọ́n rí bí security tẹ́nìkan dálẹ̀ tó ń bá wọn compete ní tó ṣe wọ́n gbọ̀ngàn nìyẹn. ọ̀rọ̀ yẹn ṣẹ̀ṣẹ̀ wá yé èmi ni ìyí tó ń fàjà wọn Ìgbòho ò dẹ̀ bá yín compete tó bá dọ̀la tí Gani Adams bá pè Ìgbòho pé máa bọ̀ gbogbo àwọn security tó kù máa ń wà lábẹ́ mi ni ìwọ náà máa bọ̀ lábẹ́ mi Ìgbòho bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ Ìgbòho bó ṣe bẹ̀rẹ̀ gangan nìyẹn abẹ́ Gani Adams ló fẹ́ wà tẹ́lẹ̀ that was why when he started in 2020/21 ó wá Gani Adams lọ lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó ń tọ̀bálẹ̀ kí báyìí tó ń lọ jókòó lórí iṣẹ́ he paid homage to him àkọ́kọ́ tó wà lọ no problem ẹlẹ́ẹ̀kejì tó ń wà lọ ní Gani set up fún ló sọ fún ló mú páàsì Ìgbòho sílẹ̀ fún àwọn DSS ni wọ́n lọ ká mọ́ Guru Maharaj ó escape ń bẹ̀ yẹn wọ́n rí gbé ó padà tó dé kó yẹn jọ ẹ̀ ó ya Gani lẹ́nu pé ọmọ yìí ṣé wèrè kọ́ lè lé báyìí ṣé lè yóò ní bàjọba jẹ báyìí ṣé mọ̀ pé Fáráò ọjọ́ kìíní àná nígbà tó bí Moses náà ti sọ fún Fáráò pé ọmọ tó máa bí ló máa bàjọba ẹ̀jẹ̀ o gbogbo ọ̀nà dẹ̀ ní Fáráò gbà nígbà náà máa mú Fáráò
inú ààfin Fáráò gangan ló ti wá tọ́ Moses dàgbà. Musa alayhi salam inú ààfin Fìràhùn ló ti tọ́ dàgbà. Tó tó fọ́nì jù ni pé ọyàn tí Ọlọ́run àkàrẹ̀ o, ọyàn tí Musa tún mu, ọyàn tí Moses mu, Fìràhùn tún sọ owó ẹ̀ fún yẹ bàbá ń fún lọ́yàn. Ẹni tó ní kò lè wáyé tó torí ẹ̀ pa 124,000 ọmọ gbọ́kùnrin tó bá ti bílù ẹ̀ báyìí ó ti ṣọ́ àwọn ó ti set up àwọn tí wọ́n máa pa wọ́n. Ìjọ tó máa sọ ọmọ yẹn ọlọ́jẹ́ kó mọ̀. Gba àwọn babaláwo ẹ̀ sọ fún pé lóògùn èdè mọ́jú wọ́n máa sun ọmọ yẹn o. Wọ́n máa sun ọyà lọ́kọ̀ọ́gbọ̀n àwọn Israelite wà. Wọ́n kó gbọ̀n àwọn Israeli dè. Ó ti obìnrin mọ́bì kan, ó tọkùnrin mọ́bì kan. Ọlọ́run àti ta ni ẹni Ọlọ́run bá fẹ́ gbéga gbogbo ayé ò lè rẹ̀ lẹ̀. Ẹni Ọlọ́run bá fẹ́ rẹ̀ lẹ̀ gbogbo ayé ò lè gbéga. Mr. President ò lè gbéga tọ́lọ́run bá fẹ́ rẹ̀ yàn lẹ̀. Ọlọ́run ló fẹ́ pàjọba ẹ̀rùn ìwọ níwọ̀ lágbárí máa lò níṣòwò. Ó ti àwọn obìnrin Israelite mọ́bì kan, ó ti àwọn ọkùnrin Israelite mọ́bì kan. Màmá wo bí wọ́n ṣe fẹ́ bára yín sùn lálẹ́ yìí. Ńgbọ́ lọ máa mú ó mú bàbá Moses bàbá Musa ó ní kó ṣe lórí àwọn guide tó máa ṣọ́ àwọn ọkùnrin. Ó mú ìyá Musa ó ní kó ṣe lórí guide tó máa ṣọ́ àwọn obìnrin. Bí Ọlọ́run ti mú nù. Ẹni Ọlọ́run bá jùlọ gba yóò lè sọ pé òun jùlọ o. Ọlọ́run jùlọ náà ní o. Gbogbo wa pátá láyé lọ́lọ́run jùlọ o. Nígbà tó dé àsìkò tó lọ sọ pé máa sun Musa gan-an. Ìyá Musa parade bàbá Musa parade Ọlọ́run ní kàn pàdé center ẹ ti yé yín ọ̀pá tìró àti tìró wọra wọn bẹ̀. Nígbà lẹ̀ máa mọ́ wọn pe babaláwo Fìràhùn bá mi wò ṣé wọn sun ọmọ yẹn wọ́n ní pé ó fẹ́ ọkọ̀ wọ́n ti sun ọmọ yìí o. Ṣé bó yẹ kó lo brain ẹ̀ pé ọkùnrin àtọ́bìnrin tó ń fi ṣe lórí wọn ní nǹkan máa ṣẹlẹ̀ láàrin wọn kò tó rò ẹ̀. Musa ṣe bẹ́ẹ̀ kó wáyé. Ìjọ tó wáyé àwọn babaláwo tó sọ fún pé ọmọ yẹn ti wáyé o. Ní wọ́n ní wọ́n máa pa àwọn ọkùnrin Israelite. Wọ́n pa kó tó 124,000 ni wọ́n pa. Ó wà ní Quran. Nínú Al-Imran kọ́ ni. Wọ́n pa àwọn burúkú dànù ókè. Ọlọ́run wò ó. Musa fúnra rẹ̀ Ọlọ́run á sọ fún yẹ lọ́ọ̀kan box gbèsè inú ẹ̀. Yorùbá lódò kìí ṣọ̀kò bojú ẹ̀yìn. Ọlọ́run sọ pé kó dò tí wọ́n gbé Musa sí kó ṣọ̀kò bojú ẹ̀yìn anti-clockwise lòdò wá ṣàn. Ó yá máa ṣàn lọ lé Fìràhùn. Ìyá Musa wá mú ọmọ kan máa ṣọ. Khashia ìyàwó Fìràhùn ó wá lọ sódò lọ wẹ̀ nítorí odò òbí ilé wọn náà ní odò òbí inú ọ̀nù palace. Ó wẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ lómi ṣan Musa wá. Wọ́n ṣí box náà ní pọ́mọ̀ òkókó ló wà bẹ́ẹ̀ tó ń ké. Wọ́n ní iye ọjọ́ tí Musa lò nínú box yẹn kómi yẹn tó ṣàn délé Fìràhùn. Gbogbo oúnjẹ tọ́mọ yẹn jẹ ọwọ́ nínú ọwọ́ ẹ̀ lọ́lọ́ ni kó máa kọwọ́ bẹnu ọyàn adẹ̀ máa yọ sí Musa lẹ́nu náà nínú omi nínú box yẹn Ọlọ́run òjò kú. Ìgbọ́n máa ṣí wọn bá Musa. Àdìtọ́lọ́ bá sọ pé òun máa ṣe nǹkan gbogbo ayé ò lè dàdúró. Story ni gbogbo tí mò ń sọ yìí. Bọ̀mú kan fẹ́ ká mo bá gbàrọ̀ Ọlọ́run ṣe tó ni. Ọlọ́run fi ìfẹ́ Musa lẹ́sẹ̀kẹsẹ̀ ó fi sínú Àṣíà. Àṣíà náà gbogbo lélẹ̀. Fìràhùn rí in fact it got to a stage Fìràhùn ní pọ́pọ́ tó ń sọ̀rọ̀ bẹ̀tọ́ lọ́n tún da brain ẹ̀rù. Tí Gani Adams bá jẹ́ni tó ka Bible tàbí Quran ni gbogbo tó ń ṣe yìí á mọ̀ pé kádàrá Ọlọ́run ni kò ní bínú ọmọ ológo. Fìràhùn fojú ara ẹ̀ rí báyìí pé ọmọ tó ń sọ̀rọ̀ ọmọ tó jẹ́ kòkó ló ti ń tu rùgbọ́n Fìràhùn pé wọ́n kèfèrí Ọlọ́run Fìràhùn lọ́mọ tó ń sọ̀rọ̀. Káṣí àkóso pé òun kọ́ omi ló gbélé wà kíní kan Fìràhùn ló dẹ̀ lọ mú ẹ̀ṣẹ̀ náà wá kẹ́ mú ẹ̀yìn wá wọn kó lẹ̀. Tọ́mọ ìbá ti mú ẹ̀yìn ajẹ́pọ̀mọ tó ń sọ̀rọ̀ tó bá mẹ́ṣẹ̀ náà ajẹ́ òǹkọ́. Musa dẹ̀ ńlá lọ bẹ̀ lóòótọ́ ẹ̀ṣẹ̀ kódà ẹ̀yìn ni Musa fẹ́ mú Ọlọ́run ló ní kí màdàkà dìbò ìgbà owó ẹ̀ dànù kó lọ mẹ́yìn ẹ̀ kó mú ẹ̀ṣẹ̀ náà
ẹ̀ṣẹ̀ náà Musa mú tó sọ sẹ́nu ibẹ̀ láwọn ẹ̀ ti lọ ló fà á tí Musa ò kì í fi sọ̀rọ̀ gerege àwọn ẹ̀ lọ láti bẹ̀ Fìráùn lọ́mọ ẹ̀kọ́ ó lóun kọ́ òun kọ́ náà sọ ó tún bẹ̀rẹ̀ sí ní tọ́jú ẹ̀ ó fọwọ́ rẹ̀ tọ́jú ọ̀tá ẹ̀ títí tó fi dàgbà níjọ́ Ọlọ́run máa pe Musa eré ló pè Ọlọ́run padà ránṣẹ́ tó máa rán tó bá jẹ́ lóòótọ́ lọ́lọ́run pé Ìgbòho dá sọ́rọ̀ gbogbo ayé yìí ò lè dá kó sírú tẹ́lẹ̀ ṣe àníjà ní fún oògùn sórí iṣẹ́ fún Ìgbòho pé kó má lè gé èèyàn ó lè kù torí àwọn ṣe lọ sọ̀tàn Musa àti Fìráùn gbogbo ẹni tó lọ bá ti gbé tó bá lóhùn ṣe tán mo dúró ti sẹ gbogbo ayé yìí ò lè dá kò lè jábọ́ oògùn ọ̀ràn gbowó oògùn tó fi sórí iṣẹ́ Ọlọ́run òjò ràn kódà kò fi sínú oúnjẹ kí Ìgbòho jẹ tọ́lọ́ bá lóun sì fẹ́ ránṣẹ́ Ọlọ́run á sọ di juice mọ́ lọ́wọ́ that is God for you that is how it works tọ́lọ́ bá dẹ̀ rí pé rárá Ọlọ́run á jẹ́ kó oògùn yẹn yọ kúrò ní á kúrò nínú ẹ̀ kò ní mú rárá ni so kò sí tútígà ní òpá tán Ìgbòho sọ pé òun ò bá wọn ṣe gómìnà ìṣe sọ pé ó yẹ kó wà lọ́dà Gani Ìgbòho lóun ò wà lọ́dà Gani ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ní Gani ti wù wá pé a níbi ìfẹ́ kó resist rárá ni ní láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ẹgbẹ́ gbogbo tútígà nípa ó kẹgbà tó bá fẹ́ climax ọ̀rọ̀ pátápátá ló kúkú wá sẹ́ẹ̀tì deadline fún Ìgbòho tó wá Ìgbòho lọlé láàrin òru tó pagbápàwò ṣùgbọ́n lọ́rùn jẹ́ kan rí Ìgbòho pa ẹ wá gbé ìpadàbọ̀ Abidjan ó làwọn ọmọ ẹ̀ kékeré yẹn ó làwọn ọmọ Gani kékeré yẹn Ìgbòho ọ̀hún lọ́lọ́run wá ń lò fún wa lọ́tún lọ́sì nígbà tí wọ́n máa gba àbúrò Pẹ́kẹ́lẹ́ àtàwọn ọmọ ẹ̀ twins ẹ tẹ àwọn ọlọ́pàá nú dáadáa Ìgbòho ní o. bàbá ọjọ́ tí wọ́n jí èèyàn gbé tán jíyàn gbé nínú Ìbàdàn láàrin gbùngbùn Ìbàdàn àbúrò olóyè Pẹ́kẹ́lẹ́ ẹ dákun ipa wo ni olóyè Sunday Igboho kó lórí ọ̀rọ̀ yìí báwo ló ṣe rí ẹni ìmú àti pé torí gbogbo alápadà rí pé wọ́n rí wọn mú báwo ló ṣe rí wọn mú kí ló kọ ẹni tí wọ́n tó jiyàn kó yìí. ṣe rí olóró ni wọ́n ń pè torí ojú kan rorò ó pàkan jẹ ni wọ́n fi ń pè lólóró. ṣe rí bí ọ̀rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀ wọ́n yẹ sọ fún chief ní àwọn tó jiyàn gbé láàrin Ìbàdàn kò lè jẹ́ àwọn bandit tàbí àwọn Boko Haram yẹn náà nínú Ìbàdàn wọn á wò pé bó làwọn máa gbé escape náà. bàbá yìí ti súnmọ́ Sunday Igboho jù ẹ sọ̀rọ̀ mi. ṣínà wàá wò náà ṣínà àbọ̀ àgbà mi ni àbúrò Pẹ́kẹ́lẹ́ rí rẹ̀. so kò wá pẹ́ sígbà yẹn wọ́n wá rí fídíò tí chief bá dẹ̀ mú fóònù wọ́n wá ń tẹ̀ wọ́n ṣe báyìí wọ́n zoom wọ́n ṣe báyìí. wọ́n ní mò ń bọ̀ ẹ mọ̀ gẹ́gẹ́ bí ẹni tí kò fi gbogbo owó jẹ̀dọ̀ ẹran tán láwọn bọ́ìsì káàkiri wọ́n wá sẹ́ndì mọ́tò yẹn sáwọn èèyàn. ìyẹn mọ́tò tí àwọn pípò yẹn gbé wá. tí wọ́n gbé wá àwọn èèyàn yẹn ló wá sọ pé lágbájá ló máa ní mọ́tò yìí nígbà téèyàn bá sẹ́ndì kan séèyàn 10 téèyàn 7 ní lágbájá ló máa ní mọ́tò yìí àkọ̀yìn sí mọ́tò yìí lágbájá ló máa ní. so àwọn wá pe àwọn ọlọ́pàá látàbújá pé tá a bá lo ti state ọwọ́ lè kanwọ́ kí wọ́n fi àbínú àwọn ẹmọ́bìnrin ẹ̀yàn ọgọ́ ọlọ́pàá kí wọ́n ní ìkànnù wọn tí ó lọ ṣòfófó fún wọn pé lágbára ti káàsì ẹ̀ ògì nìkan ẹjúbẹ̀ ìwòrò wọn á invite àwọn ọlọ́pàá wá látàbújá so God so good wọ́n wá ń tẹ̀lé àwọn bọ́ìsì tí chief tó bá ti rí kọ́ jẹ́ káwọn mọ̀ báwọn kan ṣe rí tó kọjá lọ́nà ibi tó ti kọjá báyìí wọ́n kàn sọ fún àwọn ọlọ́pàá yẹn pé ẹ mọ̀ ṣe stop and search bí báyìí so there is no any tracker. Wow. So chief ni tracker òun ni brain behind the boss I was there so wọ́n ṣe débà tí wọ́n ṣe stop and search so ibẹ̀ náà ni wọ́n ti so àwọn ọlọ́pàá gan tún béèrè pé ọwọ́ tó ń fẹ̀sì la fẹ́ dá ẹni ìlú la fẹ́ mọ gbá ẹ chief ni ẹgbẹ́ etí Àbíkẹ́ lẹ́yìn mọ́mọ́ lẹ́sẹ̀ ẹ̀ rí i pé yóò ṣe kẹsẹ̀tì wọ́n ṣe ní kí wọ́n ṣe bí chief ṣe wọ́n ṣe nìkan ṣe báyìí bó ṣe bẹ̀rẹ̀ sí ṣe kẹsẹ̀tì nìyẹn ló mú wọn lọ bí tí ó da tẹnu ẹ lẹ. so ẹ mọ̀
ó dàbí kẹ́ ẹ wo pé ta ló ń sọ̀rọ̀ báyìí nínú àwọn pírẹsẹ́ńtà kẹ́ ẹ tó rí fèsì ẹ̀ ti mọ̀ pé lágbájá báyìí so nígbà tó ti rí mọ́tò ẹ̀ ti mọ̀ pé lágbájá báyìí ló lè ní bèbè irú nǹkan bẹ́ẹ̀. Mr. Wisdom sọ bẹ́ẹ̀ confam ó dẹ̀ dárúkọ bọ̀bọ́ yẹn tí ó gbé ọmọ tó gbé àbúrò Pẹ̀kẹ̀lẹ̀ ó dẹ̀ sọ bí Ìgbòho ṣe lọ rí bọ̀bọ́ yẹn bó wà táwọn ọlọ́pàá ṣe lọ arrest máa yẹn bí Ìgbòho wà táwọn ọlọ́pàá ṣe gbogbo tó tọ́ ní káwọn ọlọ́pàá pa táwọn ọlọ́pàá parí tú yẹn táṣìírí fi tú wọ́n discredit Ìgbòho kò kí ẹ̀ Ìgbòho ọ̀hún lọ́wọ́ wá ń lò fún wa nínú àwọn ọmọ yàwó tàtọ́ gbàlẹ̀ Ìgbòho náà participate ọpẹ́lọpẹ́ Ìgbòho àwọn ìtú tó pa bó tẹ̀ tí ìwòye parí gọ́fúnà tó padà declare curfew kò dẹ̀ ní any effect tó ráwọn ọmọ yẹn nísìn Ìgbòho sọ ibi báyìí náà wà wọ́n dẹ̀ confam wọ́n wà bẹ́ẹ̀ lóòótọ́ òkè wọ́n take action wọ́n ráwọn ọmọ yẹn gbà táwọn tí Kwara State iná again ọpẹ́lọpẹ́ pé Ìgbòho lọ síbẹ̀ Ìgbòho tún lọ síbẹ̀ náà pápápá láìtọ́sẹ̀ kan láìtọ́sẹ̀ méjì wọ́n tún ti release àwọn ọmọ 176 kéèyàn kan wá ní kí Ìgbòho yẹn kú kéèyàn kan wá lóhùn bínú Ìgbòho yẹn kí lè rò pọ́ lọ́ọ́ máa ṣe máa jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu àwọn 176 lẹ́nu lára gbogbo àwọn 176 àlè interview wọn BBC wọ́n lọ síbẹ̀ wọ́n lọ interview ẹnì kọ̀ọ̀kan nínú àwọn tí wọ́n gbé yẹn á gbọ́rọ̀ lẹ́nu ẹnì kọ̀ọ̀kan wọn kẹ́yìn náà gbọ́n táwọn ẹnì kọ̀ọ̀kan wọn sọ àwọn tó rí kó yọ á bẹ̀rẹ̀ láti bọ́n ṣe gbé wọn dé then ẹgbọ́n kan tó ní kálukú sọ. So Sunday Igboho àti wẹ́kùn ìkẹ́ lọ́lọ́run fi wọ́n ṣe fún wa nílẹ̀ Yorùbá ìkẹ́ Ọlọ́run tó tóbi lọ́lọ́run fi wọ́n ṣe mo tún fọlọ́run búra sí kí Igboho má lọ sí Kwara yẹn kọ́rọ̀ yẹn má dariwo ń bẹ́ẹ̀ ìjọba lè má yà sáwọn ọmọ yẹn anybody lè máa yà sí wọn láti February náà ti wà bẹ́ẹ̀ February to August kódà ọmọ yàwọ́ta tó lọ tó gbọ́ ọjọ́ mélòó àwọn yóò lò tó oṣù mẹ́ta bóyá oṣù méjì àbọ̀ àwọn ilé láti February March April May June July August oṣù keje nìkan ti wà bẹ́ẹ̀ oṣù keje Ìgbòho wá lọ láàrin ọ̀sẹ̀ kan àbọ̀ ó di nǹkan tó Ọlọ́run ní kan gbà wọ́n lẹ̀. Can you imagine? Ìgbòho ń ṣe tó yẹ ká rí dínkù. Ẹ jẹ́ ká lọ gbọ́rọ̀ lẹ́nu àwọn ẹnì kọ̀ọ̀kan tí wọ́n rí lè sí ẹ̀ ó yá. Alhamdulillah. Ya Rasulullah sallallahu alaihi wasallam. So tell us your experience while you were there. Alhamdulillah, we thank God. This rough challenges over there. But we thank God and we thank our President of Nigeria. And we thank our chairman, everybody we thank them. The kind of food that they are giving us over there. The day that we reached, they just dropped the guinea corn for us with salt and maggi. Before you already. Every day they give us one bag of guinea corn without oil, pepper, nothing. There's a day that they don't even give us the salt maggi again, just salt. They just add like buka. I don't know how to pronounce it in English. That one they give us. At last, they just stop giving us that one. Then the guinea corn is the one that we do soup with it. We eat it like that with salt sometimes. And we thank God with that. And they keep us inside river. The place that we do is inside river. And plane always used to come sometimes. All the plane that is coming, they will ask us to, we will set fire. They will ask us to
off the fire. Their pain is not serious, you can just go and keep one side and be silent. Sometimes they give up food, sometimes they will not give us. That's how we used to sleep with our children. And we have sick people over there again, pregnant women that they deliver. They ask of nurse if nurse is with us. I say no, because I'm also a nurse. I just used to help pregnant women during delivery. I helped like 10 women for delivery without glove. I use my hand to help them. But at last, they let her know. They want to keep me that I have to stay with them, but I say no. I want to come back home to my work. They always say that they are working for religion. That we know is to work with what Allah says. That all what we are doing constitution, democracy, that's what always we want to say. That those people that they are teaching, they don't used to work with Quran. Those people that they are doing, they just can't everything. That's the reason why they enter our village, kill everybody. They even kill my brother, my senior brother, and my junior brother. And they said it's because of my dad. Because my dad did not allow them to come to our village. They said they won't come and do wazi for us. And my dad did not allow. And my dad brings soldiers. And the day that they came, they did not meet any soldier. But they just came to our house that day. Sunday and picking evening, they came to our house. Just the way we come out. The way I see them, I know that yes, they are Boko Haram. Because the way they dress, I know that they are Boko Haram. Okay, do you people you were not harassed when you were there with them? They enter our house and they ran all compound. No, while in the camp with them. Was there any case of rape or any form of sexual assault? No. No case of rape or sexual assault. No. I saw a pregnant woman the other time. Was she pregnant before she was being kidnapped? Yes. All the pregnant women that you saw, all of them, they was pregnant before. Nínú gbọ́lá ń sùn, òjò tó kọ́kọ́ bẹ̀rẹ̀ olórí ìjọ ìgbà orí kéèké ń kú ní ọkọ̀ ṣe púpọ̀ ní wọ́n ṣe fún wa nínú gbóhùn tó jọba bẹ̀rẹ̀ rẹ̀ lákàmá àpọ̀ àwa 176 ni wọ́n kó ní wọ̀rọ̀ wọ́n tún wá káwọn kan wá ní Niger State ni wọ́n 76 wọ́n jẹ́ ìwọ̀n ojú kẹlà ń sùn sí ibi ẹ̀rìn bàbá mo ń sùn lórí ara wa nínú tójò bá ń rọ àti fí ẹ̀ka wà ní abẹ́ igi mu etí odò ní omi ìwé àìní bá a ṣe ń sùn ní bàbá jì nílẹ̀ la ọmọ adúpẹ́ náà láwọn a sì dúpẹ́ fún gọ́ọ̀mù mọ́ lórí. Báwo ni àwọn aláboyún tó wà nù yín? Àwọn aláboyún tó wà nù wa mọ́sítẹ̀ lómi ọ̀hún obìmọ̀ kú àwọn ẹlòmíì gbọmọ wá nínú wọn máa tó gbọmọ wá àwọn àwọn tó bímọ kú tó sísẹ́ ọmọ fúnra àwọn tó sì kí n bẹnu alọ́sibítù báyìí àwọn 40 something ẹ pé àárẹ̀ tí wọn ojú títí wa máa dúpẹ́ lọ́wọ́ lókùnkùn náà. Bó ló sì rí lọ́kàn yín lónìí láti rí àwọn mọ̀lẹ́bí yín padà báyìí? Alhamdulillah ìyẹn ti rí bí mi mọ́ àwọn tí wọ́n ní àwọn ọmọ kékeré tó ní àwọn ni wọ́n pọ̀ jù àwọn tí wọ́n ní wọ́n náà kú àmọ́ alhamdulillah pé mo dúpẹ́ màá tún rí bí mi mọ́ bí mo tún dúpẹ́ pé bá mi láyé ọkọ mi ò sí nílẹ̀ mo dúpẹ́ máa rí àwọn àti ìyá mi àti bàbá gbẹ̀bí dúpẹ́ mo sì mọ gbogbo náà tí wọ́n sì tutù torí mo mọ̀ pọ̀ lójú oorun àṣẹ lójú wọ́n wà nínú fitness ìwà pẹ̀lẹ́ gbọdọ̀. Ní báyìí àwọn ènìyàn yín tí wọ́n jí kó láti bí oṣù mẹ́fà wọ́n ti gba òmìnira wọ́n sì wà ní ìlú Ìlọrin láìpẹ́ láì jìnnà wọ́n ó kó wọn wá sí ìlú Wọ̀rọ̀ tí wọ́n sì darapọ̀ mọ́ àwọn ẹbí wọn. Báwo ni ọ̀rọ̀ yìí ṣe rí lọ́kàn yín? Láti ìjẹta tá a ti gbọ́rọ̀ yìí pé wọ́n ti da àwọn èèyàn wa sílẹ̀ wọ́n ti wà ní ìlú Ìlọrin wọ́n sì ń gba àmójútó tó péye
láti ọ̀dọ̀ ìjọba wa wọ́n sì fi yé wa yí pé láìpẹ́ láì jìnnà wọ́n á kó wọn wá sí ilé. Inú wa dùn gidigidi kódà lónìí Jímọ̀ a tún fi ìdùnnú yẹn hàn pé inú wa dùn tá à ń sì ń gbàdúrà k'Ọlọ́run jẹ́ kí wọ́n dé láyọ̀ àti àlàáfíà wọ́n dé bá wa. a lè rí wípé inú gbogbo ìlú dùn lóòótọ́, a sì rí àwọn ènìyàn tí wọ́n ń túyáyá síta tí wọ́n ń ṣe àjọyọ̀ tí wọ́n sì ń retí àwọn ènìyàn wọn tí ó ti wà ní àhámọ́ láti inú oṣù kejì ọdún yìí. Kí a tó tẹ̀síwájú pẹ̀lú bí ẹ ṣe ń retí wọn, ǹjẹ́ a lè sọ̀rọ̀ lérèfé bí ìtàn náà ṣe rí ní ìgbà yẹn nígbà tí àwọn àtìláàwí yìí tí wọ́n ya wọnú ìlú? Bá a ṣe ń sọ̀rọ̀ lọ, ẹ jẹ́ kí a máa rìn lọ sí àwọn apá òkè sódà ẹ máa fi àwọn ibi ìdókọ̀ọ̀kan hàn wá níbi tí àwọn ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ nígbà náà. Ní oṣù kejì, ọjọ́ kẹta oṣù kejì náà ni àwọn agbẹnurẹ̀ ń wọ ìlú ní dédé aago 5:30 tí wọ́n sì fi ilé ọ̀pọ̀lọpọ̀ jóná, tí wọ́n sì fi ẹ̀mí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n fi wéwu because àwọn tán pa ní ọjọ́ náà tí mi ò bá ṣe mistake wọ́n lé ní 200. A sìkú tó jẹ́ pé ó padà rẹ àwọn èèyàn, tó jẹ́ pé àwọn èèyàn láti ìta wọ́n wà ń wá síbi tó ń ràn wá lọ́wọ́ láti sin àwọn òkú. Kódà àwọn bàbá wa yìí, àwọn ọmọ wà nínú àwọn tí wọ́n pa tí wọ́n sì kó lọ sí inú ìgbẹ́. Tọ́ ilé kan nínú àwọn ilé tí wọ́n fi jóná ní ọjọ́sí. Ok, ọ̀kan lára àwọn ilé tí wọ́n dáná sun nígbà náà ó ní wọ́n ti dàwó yìí. Bẹ́ẹ̀ ni wọ́n ti dàwó. Kí ni ó ṣẹlẹ̀ tí wọ́n fi dàwó? Ṣé wọ́n fẹ́ tún kọ́ ni? Tọ́ ìjọba lérí fún wa pé òun gbogbo ibi tí wọ́n fi jóná òun yóò tún kọ́ fún wa. Ǹjẹ́ ó ní àwọn ibi kọ̀ọ̀kan tí ìjọba ti ń tún kọ́? Bẹ́ẹ̀ ni ó ní àwọn kọ̀ọ̀kan tí gbégbé tí wọ́n ti ń tún kọ́ lẹ́yìn ìgbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ó ti ṣẹlẹ̀. Bírú ilé ọba wọ́n ti ń tún kọ́, àwọn ṣọ́ọ̀bù tí wọ́n fi jóná wọ́n ti kọ́ bíi 10 nínú rẹ̀, wọ́n ti parí rẹ̀. Lẹ́yìn ìgbà náà wọ́n á tún sọ pé wọ́n á tún approve àwọn yòókù, wọ́n ó tún bẹ̀rẹ̀ iṣẹ́ lérí wọn. Àwọn wọn ò tí ì bẹ̀rẹ̀ iṣẹ́ lérí àwọn ilé yẹn tó fi di òní. Ẹ̀yin gẹ́gẹ́ bí ọlọ́dàn ni, ìtàn yín ó jẹ́ ohun tó ṣeni ní kàyéfì ní ọjọ́ náà. Ìgbà tí wọ́n ya wọnú ìlú tí wọ́n ń pa àwọn ènìyàn, ṣé bẹ́yìn náà wà nínú ìlú? A wà nínú ìlú ní ọjọ́ náà. Kí ni ohun tí ó ń ṣẹlẹ̀ tó ṣe pé ẹ ò fi sí lára ohun tó bá àwọn tó bá ìṣẹ̀lẹ̀ yìí lọ, ẹ sì tún sí lára àwọn tí wọ́n jí gbé? Báwo ni orí ṣe kó yín lọ yọ? Ní ọjọ́ náà Ọlọ́run tó ń ṣọ́ ẹ̀dá náà ló ṣọ́ wa, náà ló sì yọ wá kúrò nínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ náà. A wà nínú ṣọ́ọ̀bù lára tí àwọn ẹni yìí kọjá pẹ̀lú aṣọ àwọn sójà. Ẹ dúró kẹ́ bá wa sọ ìtàn náà dáadáa kó lè yé àwọn aráalé. So ààrẹ wọn tán kọjá máṣíìnì tó bí 20 tera wọn nínú aṣọ àwọn sójà. Mo làwọn lè lọ mú aṣọ ilé ti wá bá ṣe rí tó ń ya ilé ọba lọ nínú. Láti ilé ọba ohun dákàrá gbọ́ àwọn ẹnìkan máa jẹ́ pé ṣèṣì pé àwọn olè ní bó ṣe máa ń múra ni o. Àwa sáà àkọ́kọ́ ní ṣọ́ọ̀bù àti ṣọ́ọ̀bù á lọ sí inú yàrá bá ṣe gbọ́ tó ń ṣe yìnbọn ní ilé ọba nínú bí mo ṣe ń dáhùn káàkiri ní gbogbo àgbáyé, gbogbo àyíká ìlú. Tọ́ alákòóso sínú yàrá ìgbàláwa nínú yàrá yẹn ó tó bí nǹkan bí fọ́n láti aago 5:30 yẹn tó fi di aago 7. Ìbọn ní gbogbo àyíká, ìbọn ní kò sẹ́nìkan gbogbo àárò gbogbo ayáwó kan náà yìnbọn sókè ni láì mọ̀ pé wọ́n pa àwọn ènìyàn ni. Ìgbà tí tá gbọ́ nǹkan bọ́n mọ́ bíi 20 ìṣẹ́jú sí áwà kan, àbájáde síta gbogbo ilé wa wọ́n ti finá sí. Wọ́n finá sí, àṣà já wíńdò, kò sí ọ̀nà àti bá jáde mọ́. Àṣà padà já wíńdò mo gbé ìyàwó mi, mo gbé sí, mo gbé ọmọ mi, mo gbé sí. Àṣà padà bá wíńdò jáde, àṣà padà kọ́ àyọ̀ sápamọ́. Ẹ wá lọ farapamọ́ sínú igbó. Lẹ́yìn ìgbà náà again náà tó á tún padà wá lẹ́lẹ́kejì, wọ́n á ti bàbá ayé rẹ̀ kò sí. Lẹ́yìn ìgbà náà wọ́n tún sun àwọn ṣọ́ọ̀bù mi náà, wọ́n tún pa àwọn ẹlòmíì because lẹ́yìn ìgbà náà àwọn èèyàn ẹlòmíì rò pé wọ́n ti lọ ni. So àwọn ti jáde síta, kódà àwọn ti ń control àwọn ibi tí wọ́n sun tí wọ́n ti ń paná ní àwọn ibòmíì. Tọ́ láti ibẹ̀ wọ́n ti gbọ́ pé wọ́n tún fáyà wọ́n tún pa àwọn èèyàn lọ, wọ́n kọ́ ìkó tó wọ́n fọ́.
títí láti nǹkan bí aago 5 àbọ̀ ni tó fi di aago 3 òru sí àárọ̀ wọ́n sì wà tán sì ń ṣọṣẹ́ lọ ẹ̀yìn ìgbà tí wọ́n ń ṣọṣẹ́ tán ni wọ́n kó àwọn obìnrin. ìgbà tí wọ́n ń ṣọṣẹ́ yẹn lẹ́tọ́ mo ṣe wọlé yẹn náà wọ́n ti kó àwọn obìnrin àtàwọn ọmọdé wọ́n ti ń kó wọn lọ àwọn kan ti lead wọn lọ àwọn kan sì wà nínú ìgboro táwọn operation. ok àwọn kan ti kọ́kọ́ lead àwọn tí wọ́n jí gbé wọ́n ti lead wọn lọ nugbó àwọn kan sì tún wà nínú ìlú tí wọ́n ń pa àwọn èèyàn so gbogbo àwọn tí wọ́n pa ńgbà náà ló tó tí wọ́n pa ńgbà náà ó lé ní 200 àwọn tí wọ́n sì jí kó wọ́n tó lọ bí 176. bẹ́ẹ̀ni. ok. so ẹ̀yin wọ́n finá sí ṣọ́ọ̀bù yín gẹ́gẹ́ bí ẹ ṣe sọ́ngbà yẹn sí yàrá ibi tẹ́sí ń tajà. bẹ́ẹ̀ni àti gbogbo machine mi gbogbo everything wọ́n finá sí wọ́n fi gbogbo ẹ̀ gbóná. ṣùgbọ́n orí kò yín yọ ńgbà tẹ́ gba ojú fèrèsé jáde tẹ́ sì gbé ọmọ gbàbẹ̀ àti ìyàwó yín. àwọn ilé tí wọ́n sọná sígbà náà ìjà tún lè rí lára àwọn báyìí. àwọn gbogbo òbí tẹ rí wọ́n ṣẹ̀ṣẹ̀ kan pẹpẹ yìí ni gbogbo òbí wọ́n fi jóná ni. gbogbo bí tá a rí wọ́n ṣẹ̀ tún kan ni gbogbo ẹ̀ ni wọ́n ti sọná sí. ẹ̀yìn pé páànù wọn fi kàn páànù jẹ́wọ́ ti jóná páànù wọn fi kàn gbogbo àwọn eléyìí wọ́n kàn temporary ni ilé ẹ̀rọ ti páànù tuntun ni wọ́n rẹ̀ ṣẹ́jú gbogbo òbí báyìí gbogbo ẹ̀ ṣọ́ọ̀bù ẹ̀rín so ṣọ́ọ̀bù tuntun tíjọba ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí kọ́ náà ni eléyìí. ok ṣọ́ọ̀bù tuntun ilé ìtajà tuntun tíjọba ṣẹ̀ṣẹ̀ ń kọ́ ni à ń wò lójú ìran wa yìí. ẹ̀yin náà ǹjẹ́ ẹ lè sọ orúkọ yín fún wa. orúkọ mi Abubakar. ǹjẹ́ ènìyàn yín kan wà lára àwọn tí wọ́n jí gbé tí à ń retí báyìí. gbogbo àwọn ẹni tí wọ́n kó lọ àwọn èèyàn wa náà ni torí fámìlì náà ni àwọn ìyá wa náà ni gbogbo wọn. báwo ló ṣe wá rí ní ọkàn yín nígbà tí ẹ gbọ́ wípé wọ́n ti dóòlà ẹ̀mí wọn. a dúpẹ́ fún Ọlọ́run a sì dúpẹ́ fún ẹni tí wọ́n gbìyànjú tí wọ́n gbé wá fún wọn. báwo lẹ ṣe wá ń gbáradì sí láti gbà wọ́n padà lẹ́yìn oṣù 6 tí wọ́n ti wà nínú igbó. a dúpẹ́ fún Ọlọ́run a sì ń gba àdúrà tí wọ́n dé padà ní ìlú wa láyọ̀ àti àlàáfíà. a dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé púpọ̀. adarí ọ̀dọ́ ń bọ́lẹ̀ tó ń mú wa lọ báyìí. alẹ́ mú lọ́dọ̀ ìyá yìí wọ́n fi ṣọ́ọ̀bù ìyá yìí náà jóná wọ́n yẹ̀ sí ṣọ́ọ̀bù míì síbi tí wọ́n bẹ̀rẹ̀ sí ta ọjà. àpèsè ṣọ́ọ̀bù tẹ́. ìyá ọ̀dọ́ ńlá ń bọ̀. ìyá bísí ẹgbẹ́ fún àǹtí wa yìí. adúgbò o. ẹ káàsán ìyá wa a gbọ́ wípé ilé ìtajà yín wà lára àwọn yàrá ìtajà tí àwọn agbébọn sọná sí nígbà tí wọ́n wá ṣọṣẹ́ nínú ìlú yìí. ǹjẹ́ ẹ lè sọ ìrírí díẹ̀ fún wa nínú àwọn ìrírí yín nígbà náà. a dúpẹ́ fọlọ́ndé a sì ráàánú gbà torí wọn bá wa mú ní kékeré a ráàánú gbàdé Ọlọ́run ṣàánú wa ẹ̀kọ́ tó ṣàkọ́ wa ni pé ká máa ṣe dáadáa ká máa ṣe kíni ká máa ṣe dáadáa ká sì bẹ̀rù Ọlọ́run gbogbo tá à ń bá ń ṣe ká rántí kọ́lọ̀ ń bẹ ká sì mọ rántí ọ̀la àánú la rí gbàdé. ní báyìí tí a ti wá gbọ́ wípé wọ́n ti dóòlà àwọn tí wọ́n jí kó ní ọjọ́ náà báwo ni ìròyìn yìí ṣe rí lọ́kàn yín. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nígbà tí wọ́n bá wa rí wọn gbà tọ́lọ́run ò jẹ́ wọn ó kú a dúpẹ́ àwọn tó ti kú ńkọ́ yóò sáàní tó padà wálé ayé mọ́ a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. ǹjẹ́ ẹ̀yin pàtó léèyàn nínú àwọn tí wọ́n jí kó. àwọn aládùúgbò mi ní bẹ́ńbẹ́ nínú àwọn tí wọ́n pa náà Ọlọ́run ò jẹ́ kí kankan. Ọlọ́run ò jẹ́ nìkan kan wà nínú àwọn ọmọ mi kò sẹ́ni kankan ṣùgbọ́n gbogbo àwọn ará àdúgbò mi tá a jọ. báwo lẹ́yìn ṣe wá rí iṣẹ́ ńgbà náà tẹ́ ẹ fi mórí bọ́ ẹ̀yin àti àwọn ọmọ. ẹgbọ́n tí mo láàánú ni mo rí gbà ibẹ̀ náà mo wà tó fi bẹ̀rẹ̀ tó fi parí ibẹ̀ ni mo wà inú gáràjì yìí náà ni mo wà
ẹ sì ń wò wọ́n bí wọ́n ṣe ń pa àwọn èèyàn. wàhálà inú ilé tá a sì wà ẹ̀mí àwọn ò tiẹ̀ mọ̀ pé nǹkan tó pọ̀ tó báyìí ni asáàrí pé àwọn èèyàn kan jáde ní ọba wọn rọ́ wá lọ Ọlọ́run fi ṣàánú wa mo bá ní ẹ̀yin gbogbo àwọn tí ń bẹ nítòsí mo ní ẹja wọlé abá kó tí ṣọ́ọ̀bù la bá palẹ̀kùn dé ṣọ́ọ̀bù mi ò tún ní títì gan pẹ̀lú ibẹ̀ náà la dákẹ́ mú asá ń gbọ́ káwù káwù àwa Yorùbá ṣe mọ̀ páwé sí àwọn òwòrán asá dákẹ́ mọ́ bẹ́ẹ̀ náà nígbò ya àwọn tí ń bẹ ṣọ́ọ̀bù wọn bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn sá ń play rẹ́kọ́ọ̀dù wọn bá wọ ọbẹ̀ wọ́n sì rí wa Ọlọ́run ò fọwọ́ kàn wá dé wọ́n rí wa pé nínú ṣọ́ọ̀bù ni a wà ń bẹ̀. wọ́n rí yín níbi tẹ́ ẹ sápamọ́ sí. láì wọ́n rí wa pa wà ń bẹ̀ àwa 5 la wà nù lé ṣùgbọ́n wọn débẹ̀ wọn sì sílẹ̀kùn gbogbo kí owó wa gbogbo nǹkan wa látẹ́kalẹ̀ rẹ̀ wọn sì fọwọ́ kan kankan wọ́n sì rí wa pa wà nù lé ṣùgbọ́n wọn gbọ́dọ̀ wà. bẹ́ẹ̀ sì ni wọ́n lọ ń jálẹ̀kùn máwọn èèyàn nínú ilé tán sì ń pa wọ́n. wọ́n wọlé ẹlòmíì ni mo fi ní àánú ni mo rí gbà ká súnmọ́ Ọlọ́run ká sì bẹ̀rù Ọlọ́run sógbà tó wáyá gbogbo ṣọ́ọ̀bù tó wà lẹ́gbẹ̀ẹ́ ni wọ́n rédi gbogbo nǹkan wọn gbogbo fóònù gbogbo nǹkan wọn gbogbo ẹ̀ wọ́n jí kó lọ ṣùgbọ́n wọn ò dọ́dọ̀ wà nígbà tó wáyá lọmọ mi wáyọ gbà mọ̀mọ́ mi iná mọ̀ ń jó iná ò làwa fi àwọn ọ̀bá wà ń bẹ̀ náà ni làwa jáde nínú ilé yìí wọ́n bá kálukú wa bá sá lọ ibẹ̀ náà mo wà ìpò ń bí ìdè tílẹ̀ fi mọ́ ìpò ń bẹ̀ tí mo rí lò. a kì í kú oríire ní báyìí ìjọba ti dóòlà wọn a sì gbọ́ wípé láìpẹ́ láì jìnnà wọn ó padà wá sí ìlú Ọ̀rọ̀ ìròyìn ayọ̀ yìí báwo ló ṣe rí lọ́kàn yín. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run a sì dúpẹ́ lọ́wọ́ àwọn ìjọba wa náà Ọlọ́run ò ní jẹ́ wọn ó sì ṣe a sì dúpẹ́ lọ́wọ́ APC náà Ọlọ́run ọmọ ràn wọ́n lọ́wọ́ a dúpẹ́ lọ́wọ́ bàbá Tinubu Ọlọ́run ò ní jó ṣìṣẹ́ Ọlọ́run bá wa dẹ́mi wọn sí inú wa ń dùn á sì fàdúrà ràn wọ́n lọ́wọ́ ọmọ Yorùbá gidi ni wọ́n ọmọ Odùduwà pàtàkì ni wọ́n Ọlọ́run ó mú wọn tẹ̀síwájú nínú ẹ̀mí àti nínú ara gbogbo ẹ̀yin tẹ̀sí tó tì wá náà wọ ọ̀rọ̀ yìí ẹ̀ ní ṣubá rẹ̀ ní ṣubú ẹ̀ ní firú ẹ̀ gbá Ọlọ́run ó tún lé àtọ̀nà yín ṣe. àmín àmín. ẹ káàbọ̀ padà sí ìkànnì Tèmídire Independent Television orí ètò Karunwi la wà tá a ti ń dá bí ẹdun tá a ti ń rọ̀ bí òwe ẹ rí bẹbẹ tí Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣáṣe bẹbẹ ló ṣe àwọn atiláwí ó wù wọ́n káwọn náà ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ibi Ọlọ́run bá tó oníkálukú sí ibẹ̀ ni kó dúró sí kàn ṣàgbéjẹ mọ́wọ́ ibi orí dání sí là á gbé inú omi lórí dẹ́ja sí orí ilẹ̀ lórí dá àwọn ẹ̀dá èèyàn sí ẹ jẹ́ ká dúró jẹ́ síbi tí ó yẹ ká dúró sí ká bàa máa tẹ́ wọ́n ní ìmọ̀ wọn ara ẹni ní ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bùgá kiri tí ẹ̀ ń jowó Sunday Ìgbòho nítorí pé ìjọba orílẹ̀-èdè yìí ti fún ní ọlá àṣẹ pé kó máa wọnú igbó kiri kó máa lọ táṣìírí àwọn Fúlàní ajínigbé tẹ́ wá ń tìtorí ẹ̀ tẹ́ ń jowú kiri ẹ ṣàgbéjẹ́ mọ́wọ́ ẹ gbà fẹ́ni tó ní sáà àkókò yìí ìgbà ló nígbà lò ìgbà tí Sunday ló ń lò lọ lọ́wọ́lọ́wọ́ báyìí kò sẹ́nikẹ́ni tó lè gbà lọ́wọ́ ẹ̀ Olódùmarè ló gbé ìgbà ilé lọ́wọ́ Ìbà Gani Adams ti lo ìgbà títí ẹ̀ kọjá nínú fídíò kan tí mo ti ṣe sẹ́yìn mo sọ pé Ìbà Gani Adams ní àkókò tóun ń ṣèjọba tiẹ̀ gẹ́gẹ́ bí olórí àwọn OPC nígbà yẹn lọ́hùn-ún àmọ́ ibi tágbára ẹ̀ mọ àmọ́ orú nǹkan tí wọ́n fagbára tí wọ́n ṣe ṣùgbọ́n tí Sunday ọmọ Adéyẹmọ rí bẹ́ẹ̀ ó ṣetán láti gba ọmọ Yorùbá sílẹ̀ kúrò lọ́wọ́ oko ẹrú àwọn Fúlàní ni ẹ jẹ́ ká gbà fún ẹ jẹ́ ká tì lẹ́yìn bí ìgbẹ́ ẹkẹ́ ṣe ń fọwọ́ tilé ẹ jẹ́ ká ṣe gbogbo nǹkan tá a bá lè ṣe fún gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlú ilẹ̀ Yorùbá ẹ jẹ́ ká ṣe fún ká tì lẹ́yìn a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn lọ́balọ́ba àwọn tó ń ṣe ìtìlẹ́yìn fún Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho àánú Olódùmarè ò ní kúrò lórí yín àánú Olódùmarè ò ní fi yín sílẹ̀ ẹ káre láé bí ọmọ Oòduà tòótọ́ ṣe ń ṣe òun lẹ ti ṣe yẹn gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fowó ràn lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fi àdúrà ràn lọ́wọ́ adúpẹ́ pẹ́ òkun ẹ kú iṣẹ́
tó àníri jù báyìí lọ lórí ètò Karùn-ún-Wí láti ìkànnì Tèmídire Independent Television. Lẹ́ẹ̀kan sí, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tẹ́yin máa bá mi pàdé tàbí tẹ́ máa bá ètò yìí pàdé, ẹ bá wa tẹ subscribe, kẹ́ sì bá wa tẹ notification bell, ẹ bá wa pín ètò yìí kó délé kó dóko. Àánú Olódùmarè kò ní fi yín sílẹ̀. Bẹ́ẹ̀ ṣe ń wò mí tẹ́ ń tẹ́tí sí mi láti ìkànnì Tèmídire Independent Television, ire owó, ire ọmọ, ire àlàáfíà tó ń ṣe baálẹ̀ ọrọ̀ kò ní fi yín sílẹ̀. Lọ́jọ́ tòní gbogbo wa la máa rájẹ jẹun. Ká dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn wọ̀nnì tí wọ́n mú owó láti inú àpò wọn tán fi ń ra dátà tán fi ń wò wá. Iná ò ní tán owó yín. Ẹ ṣé adúpẹ́ pé òkun lọ́wọ́ gbogbo yín, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà, lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin. Ẹ ṣe jẹ́ ká tún pàdé lọ́sẹ̀ tó ń bọ̀. Ẹ jẹ́ ká pàdé ní ìgbà míì tá a máa tún mú àkọ́tun ètò wá sórí etígbọ̀ọ́ yín. Ó dàbọ̀.